gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers tí ó jẹ́ olùdíje fún tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lásìkò ètò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2022 tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ìrìnnà lórílẹ̀‐èdè yìí àná ìyún Rotimi Amaechi ó mà ti fẹ́ kó bá gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyún ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí tí Amaechi tí ó sọ ó ti ń jà rìnrìn gidigidi láàrin àwọn olóṣèlú ṣùgbọ́n tí Fáyẹmí náà tó ti pariwo síta lórí ọ̀rọ̀ tí Amaechi sọ náà èyí tí wọ́n ló dàbí pé ó fẹ́ fi kó bá Fáyẹmí lọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Amaechi sọ, ọ̀rọ̀ wo sì ni Fáyẹmí sọ? Ní ọ̀sẹ̀ tó kọjá yìí tí Amaechi tí ó ti fìfẹ́ hàn láti díje du ipò ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò ètò ìdìbò ọdún 2027 tó ń dáhùn ìbéèrè lórí ẹ̀rọ ayélujára X tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀ ìní wọ́n bi léèrè pé báwo ló ṣe dénú ẹgbẹ́ òṣèlú ADC tó sì ní àkójọpọ̀ àwọn olóṣèlú alátakò láti gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu ètò ń pè ní opposition coalition olóhùn àti Fáyẹmí làwọn jọ bẹ̀rẹ̀ ó ní nínú ilé ẹnìkan olóṣèlú kan tó ń jẹ́ Nasiru Danu làwọn ti pàdé ó ní òun Fáyẹmí àti Nasiru Danu pẹ̀lú sẹ́nẹ́tọ̀ Saliu Muhammed Mustapha ìní àwọn jọ pàdé jẹ́ àwọn ṣe ìpàdé ó níbẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ lórí òṣèlú Nàìjíríà táwọn sì panupọ̀ pé àsìkò ti tó káwọn kóra àwọn jọ yan àwọn olóṣèlú tí inú àwọn ò dùn sí Tinubu àti ìjọba ẹ̀ káwọn kóra àwọn jọ káwọn sì panupọ̀ láti gba ìjọba lọ́wọ́ ẹ̀ ó ní níbẹ̀ làwọn ti ń wò pé ẹgbẹ́ òṣèlú wo làwọn fẹ́ darapọ̀ mọ́ ó láwọn kọ́kọ́ sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú Action Alliance AA Accord Party àtàwọn ẹgbẹ́ òṣèlú ń bẹ ṣùgbọ́n làwọn panupọ̀ ìpè ẹgbẹ́ òṣèlú táwọn yóò darapọ̀ mọ́ wọn gbọ́dọ̀ kó àkóso ẹgbẹ́ náà lé àwọn lọ́wọ́ ó níbẹ̀ làwọn ti padà bá ADC sọ̀rọ̀ ó lé ADC ló sì gbà táwọn fẹ́ ló jẹ́ káwọn fọwọ́ sí ADC kódà onígbà tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin táwọn bẹ̀rẹ̀ pàdé ní làwọn tó mú sẹ́nẹ́tọ̀ Aminu Tambuwa tó jẹ́ gómìnà nípínlẹ̀ Sokoto náà wọlé onílẹ̀yìn eléyìí àwọn tó ṣe ìpàdé kan ní ilé Kashim Imam tó náà jẹ́ gbajúmọ̀ olóṣèlú ní ilẹ̀ Haúsá ní ilé ẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ oníbàyìí ìní gbogbo ọ̀rọ̀ ìlójú òun táwọn sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ṣùgbọ́n níṣẹ́ ni Fáyẹmí nípasẹ̀ àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Ahmed Sajo ló máa fi ariwo bọ ẹnu pé Amaechi ó ń parọ́ mọ́ òun ni ó ní òun ò bá wọn ṣe ìpàdé kankan òun ò bá wọn sínú ẹgbẹ́ òṣèlú ADC òun ò sì bá wọn sínú àwọn tó ń dìtẹ̀ Tinubu ó lẹ́yìn Tinubu gbọ̀ngbọ̀n lòun wà òun sì tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì ní òun ò wá mọ ibi tí Amaechi tó ti rírú rọ́ tó pa bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé òun ò tí ì rí ọ̀rọ̀ náà tàbí fídíò náà ṣùgbọ́n tó ní àwọn kan tó sì ń gbé ìròyìn náà kiri ìpè Amaechi sọ ó ní kò jẹ́ sọ orú ẹ̀ nítorí pé irọ́ ni òun ò bá wọn ṣe ìpàdé kankan láti gbógun ti Tinubu tàbí láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC.